Vai, não jogar bem na coisa do. O Vanessa. Pouco pouco. Tá arrumado. Coisa que me deu. Bá a ṣe fẹ́ yóò rí bẹ́ẹ̀. Ẹ sì ní farapa. Ẹni tó jẹ́ olórí wa pátápátá kò ní sọnù. Yóò kó adé lẹ́ẹ̀dẹ́rẹ́ o. Yóò kó adé lẹ́ẹ̀dẹ́rẹ́. Bí a ṣe fẹ́ yóò sì rí bẹ́ẹ̀. Ọlọ́run wọlé àwọn alálẹ̀ yóò rí bẹ́ẹ̀. Ọlọ́run wọlé àwọn aláṣekùn yóò rí bẹ́ẹ̀. Gbogbo yín tẹ́ wá ń tẹ̀lé náà ẹ̀ ní farapa o. Ẹ̀ ní farapa o. Gbogbo ìgbà yóò tẹ́ bá ń wẹ̀yìn ẹ̀ máa rí. Ẹ̀ máa rá wa náà. Tẹ́ bá ń pè yọ́ máa dún. Gbogbo ohun tẹ́ bá fẹ́ yóò máa júnà fún agbára Ọlọ́run ẹkùnrin dáadáa wọn níbi ọ̀pọ̀lọpọ̀ bí ẹ ti wá jìnà bẹ́ẹ̀ wà lọ́hùn gbogbo kì í ṣe ẹ káàbọ̀ yóò rí bá ṣe fẹ́ lágbára Ọlọ́run ẹ̀pẹ̀lẹ́ ẹni bínú pé ibi kékeré làwọn ìparí àfin ni Ọlọ́run wọlá yín náà kí bá ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ ni ó rí kí àfin wa náà dúró bá ṣe fẹ́ òfin ni ó gbà wá báyìí ẹni ẹwú bí ẹni mọ̀ ẹni lọ́dọ̀ ìṣèjì mi lẹ́yìn wá ẹni pé bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. Kábíyèsí o. Yorùbá nation. Yorùbá. Ìgbòho Òòṣà. Òòṣà. A kí Ọlọ́run. A kí àwọn aṣojú Ọlọ́run lórílẹ̀. Tí í ṣe bàbá wa kábíyèsí. Kábíyèsí o. Kádé ó pẹ́ lérí. Kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Ẹ̀sìn ọba ó jẹ kó pẹ́ ọ̀pẹ́. Láti abẹ́ àṣẹ bàbá wa olóyè Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá wọn ní ká ṣe yín pẹ̀lẹ́, wọn ní ká kí yín pé ẹ kú fẹ́ àwọn ọmọ Yorùbá, wọn ní ká kí yín pé ẹ kú fẹ́ ìran pẹ̀lú agbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní tọwọ́ yín bàjẹ́. Wọ́n ní ẹ ṣeun ẹ kú gbà wá lálejò. Bàbá wọnú ààfin yìí inú mi dùn torí pé ohun tá a lérò pé à ń bọ̀ wá polongo fún yín àti bá a lọ́dọ̀ yín. Torí àwa ní ká wá sí baba ní pẹ̀lẹ́ ká dé ṣàlàyé fún yín pé òmìnira Yorùbá tá à ń jà fún tí bàbá wa Májàsọ́lá Ìgbòho Òòṣà tí wọ́n ń kó wa jà fún àti débẹ̀ tán ṣùgbọ́n bàtà débí ẹ̀rí bánà Yorùbá nation mo ní lọ́dọ̀ kábíyèsí tó ń túmọ̀ sí pé bàbá ń fọkàn bá wa lọ. Wọ́n gba aládùúrà wípé ìfẹ́ tẹ nísìnyàn Yorùbá kò ní parun lórí yìí. Lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò gbèrí fún yín. Àwọn alásìkò ó bá yín ṣe. Ìlú Ayétòrò tá a wà yìí. Ìlàjì òkè níbí. Kò ní tọwọ́ yín bàjẹ́. Àṣẹ wa pẹ̀lẹ́ lọ kábíyèsí. Aláàfẹ́tẹ̀ nísìnyàn Yorùbá. Bàbá ní ká ṣe yín pẹ̀lẹ́. Kálẹ̀ kì í kú akínṣe gbogbo ọgbẹ́ wa o káṣẹ́ wá sí gbé ọ̀dàlẹ̀. Koiki Media bringing the work closer to your doorstep. Ìlú Ìlàjì Òkè náà la wáyé ní abẹ́ àsíá Kájọlá local government ní Òkè Ògùn. Àwọn bàbá wa kábíyèsí náà ni ẹ̀ ń wò yìí tí àwọn náà sì fi tọkàntọkàn tí wọ́n fi ń bá wa lọ tí wọ́n sì ń ṣe lẹ́yìn náà ti rí àpẹẹrẹ inú mi dùn pé bàbá wà pẹ̀lú wa. Mo fẹ́ kí bá mi share program yìí kẹ́ ẹ jẹ́ kó dé gbogbo ìletò tó yẹ kó dé gbogbo gúrùpù pátápátá ẹ jẹ́ bá wa share program yìí síbẹ̀. Bí ó bá ṣe ń lọ a ó tún máa fi hàn wá nígbà tí a bá dé inú ìpàdé tí a wá ṣe ṣùgbọ́n a ní ká kọ́ dé ọ̀dọ̀ àwọn bàbá wa kó tó di pé a ó kọ́ lọ jókòó ìpàdé.
ẹ ṣé púpọ̀ bàbá kẹpẹ́ fún wa. Koiki Media bring the work closer to your doorstep. Kábíyèsí o, káde ọpẹ́ lórí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ irú kẹ̀kọ́ jẹ bí ekin lásìpẹ́ jẹ lásìpẹ́. Àwa níwájú kábíyèsí. Àmì àṣẹ o. Àṣẹ wa, àṣẹ wa, àṣẹ wa. Àṣẹ, àṣẹ o, àṣẹ o. Àdúpẹ́ o. Àlàáfíà ni o, àlàáfíà ni. Ẹ kú iṣẹ́ ìlú o. Yóò máa ju yín ṣe o. Ẹ kú iṣẹ́ ìlú sáà. Agbára Ọlọ́run yóò máa ju yín ṣe o. Ẹ kó wa délẹ̀ ìlérí yẹn. Wọ́n gba ilẹ̀ Oòduà fún wa o. Yóò gba ilẹ̀ Yorùbá fún wa lágbára Ọlọ́run. Ẹrú ti tó, ìyà yẹn dẹ̀ ti pọ̀ jù. Ọlọ́run wa ní jẹ́ kí a kú sọ́nà bí èéfín. Ilé ìtàgé dání yìí yóò yọrí sí rere lágbára Ọlọ́run. Yóò yọrí sí bá a ṣe fẹ́. Gbogbo ẹni tó bá wá ń dọdẹ wa kiri, ilẹ̀ ó máa mú wọn ní ọ̀run. Gbogbo ẹ̀ka tí bá ń dọdẹ wa kiri, àtẹ̀yìn àtàwọn adájọba, ilẹ̀ ó máa mú wọn. Àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Yorùbá nation, gbogbo ẹ̀ka tí bá ń dọdẹ wa, bó ti wù kó tó, ilẹ̀ ó mú. Ilẹ̀ Oòduà ó sì gbè wá lágbára Ọlọ́run. Yóò gbè wá lágbára Ọlọ́run. Gbogbo àwọn bàbá tó ń tẹ̀lé wa náà tí wọ́n torí àwa mọ́nítọ̀ yín kiri. Mọ́nítọ̀ àti bàbá pòfẹ́sọ̀ náà, mo gbàdúrà pé lágbára Ọlọ́run yóò ṣojú wọn o. Kò ní ṣẹ̀yìn bàbá o. Ìyá yín, ìyá gbogbo wa kò ní gbé. Torí gbogbo wọn pátápátá lágbára Ọlọ́run wọn kò wá délẹ̀ lérí. Àjọ délẹ̀ lérí ni, ẹnikẹ́ni ò ní yẹ̀kúnú wa. Ẹnikẹ́ni ò ní yẹ̀kúnú wa. Àwa ti wà nú jàǹgbára ti pẹ́. Àjọ bẹ̀rẹ̀ àti Gani Adams ni OPC. Nígbà tí mo wà lÉkòó, Èkó mo wà 39 years mo lò lÉkòó kí n tó wá jọba lọ́dún kẹjọba. So àjọba náà tán bí ìgbà tí àṣẹ wà. So ojú ti rí tó. Àwọn agbénipa yìí tí wọ́n di agbé tọ́jú kíní yìí, wọn ò pa wá lÉkòó ńgbà tí wàhálà dé lÉkòó. Kọlù kò ti wọlé. Hello sir. Okay, àti try náà. Àti gbọ́ra wáyé dẹ̀. So I think so ẹ̀ náà ó so ó yẹ ká ṣe kankan gbọ́ngbà tẹ́ dé náà. Ó yẹ ká ṣe introduction díẹ̀. Because ẹ̀yin tẹ́ wá kì í ṣe ètò kan létí wá. Kì í ṣe community kan. Àwọn bẹ́ẹ̀ ṣe wá sí Ìgbòho ní Kìṣí ní Ìgbẹ́tì ní Jákì ní Òfìkì, I think join together ní bẹ́ẹ̀ ṣe wá yìí. So ẹ ká wá mọ̀ a lè mọ̀ ẹ bá ń rí sara yín self introduction pé ìletò báyìí so ẹ kó rí bẹ́ẹ̀. Orúkọ yín ẹ má ṣe kó fa ẹ mọ̀. Orúkọ tèmi ni Mọ́gàjí Kamaldeen tí mo jẹ́ olórí jagunjagun fún gbogbo Òkè Ògùn pátápátá, tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ṣakí. Jàyè lásìjà. Àní àṣẹ wa lábẹ́ bàbá wa Adéníyì Adéyẹmọ. Kábíyèsí o, àtẹ̀yìn ẹ̀mí yóò gùn, àtàlélékelé ẹ̀lẹ́gẹ̀ àwọn àtàrí. Orúkọ tèmi ni Abíọ́dún Àdìgún, tí mo jẹ́ ọmọ bíbí ìlú Ìgbòho, tí mo jẹ́ chairman fún ẹgbẹ́ Yorùbá Nation.
adílẹ̀ lérí. kábíyèsí bàbá Kẹ́mi Ọlágùn orúkọ tèmi ni Jimoh Lateef tí mo jẹ́ akọ̀wé fún Yorùbá Nation Ìgbòho. kábíyèsí bàbá mo jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìlúgbò tí mo jẹ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Yorùbá Nation. kábíyèsí bàbá Adeleke Sakira mo jẹ́ ọmọ bíbí ìlú Ìgbòho, èmi ni Iron Lady mo bo ìlú Ìgbòho. kábíyèsí bàbá kẹ́pẹ́. kábíyèsí bàbá orúkọ tèmi ni Sulaiman Maruf, mo jẹ́ ọmọ bíbí ìlú Òfìkì, èmi ni PR fún gbogbo àtisbo. kábíyèsí bàbá ẹgbẹ́ fún wa ọmọ bíbí ìlú Ṣakí ni mí, orúkọ mi Nurudeen, ọmọ bíbí ìlú Ṣakí ní iléeṣẹ́ àbánísàlẹ̀ fún wa. kábíyèsí bàbá orúkọ mi ní Yusuf Adi tí mo jẹ́ amúlẹ̀gbẹ́ alága fún gbogbo Yorùbá Nation ní ìlú Ìgbòho. kábíyèsí bàbá orúkọ mi ní Abíọ́lá, mo jẹ́ ọmọ bíbí ìlú Adó-Àwáyé, mo jẹ́ mẹ́mbà. kábíyèsí bàbá ẹgbẹ́ fún wa láti ìlú Ìgbòho mo jẹ́ Oòduà Nation ọmọlé àsọ̀rọ̀pá. kábíyèsí bàbá Kẹ́mi Ọlágùn orúkọ tèmi ni Ìdòwú Sámínú láti Adó-Àwáyé tí mo jẹ́ mẹ́mbà Sunday Ìgbòho. kábíyèsí bàbá orúkọ tèmi ni Nurudeen Ọlámilékan tí mo jẹ́ jagunjagun lábẹ́ àsíá bàbá wa Sunday Ìgbòho Adéyẹmọ Òòṣà. kábíyèsí orúkọ tèmi ni Sulaiman Ọlámilékan láti ìlú Ṣakí tí mo jẹ́ General Secretary fún ìjàgbara orílẹ̀-èdè Yorùbá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. kábíyèsí o Kẹ́mi Ọlágùn orúkọ mi ni Prince Adeleke, mo jẹ́ General Secretary fún gbogbo Òkè Ògùn fún ìjàgbara Yorùbá Nation. Koiki Media bring the work closer to your doorstep. kábíyèsí bàbá orúkọ mi ni Gani Kudusi, mo jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ìlú Ṣakí lẹ́yìn Adéyẹmọ Ìgbòho Òòṣà. ẹ káàbọ̀ gẹ́gẹ́ bí introduction ti ṣe. kábíyèsí ọ̀yẹ̀ káwọn alẹ́ ní òfin ra wọn. Hello sir. ẹ má bínú ẹ pé network ẹ ló fọ́ọ̀mù nǹkan tí mò ń try láti sọ náà ni pé nípa ìjàngbara àwa náà ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ so but eléyìí tá a gbé dání ẹ mọ̀ àwa náà tún tara wa but tá a gbé dání yìí mo gbà Ọlọ́run gbọ́ pé á délẹ̀ lérí lágbà Ọlọ́run. Yorùbá Nation so á délẹ̀ lérí o àṣẹ Ọlọ́run ẹ fọkànbalẹ̀ àwa àjọba náà àwà lẹ́yìn yín o torí àwa gangan lẹ́ ń jà fún. Tàbá wò pé ẹ̀wọ̀n wo ní sọ̀rọ̀kúsọ̀ yìí àwa adájọ́ lórí ìlú lẹ́ ń jà fún. Ìyà yẹn pọ̀, gbogbo ohun tó yẹ wá ẹ̀tọ́ wa kò tẹ̀ wá lọ́wọ́. Tó bá yẹ pé wo bí ta wà ń bí sìn nínú àhámọ́ táwa wà ń bí nígbà lọ́mọdé wà nínú àhámọ́, ààfin ìlú lọ́sẹ̀ ń gbé wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ń kó ààfin lọ́wọ́. Tó yẹ kó rí bẹ́ẹ̀ tẹ bá dé other state gọ́ọ̀mẹ̀ntì ni ó parí palace náà kó ààfin lójú ìjọba. So wọ́n kàn yàn wá jẹ́ ń bí. So bàbá lágbẹ́ Ọlọ́run á débi dá ń lọ o. àṣẹ wà. àṣẹ bẹ́ẹ̀. Á débi dá ń lọ o. àṣẹ Ọlọ́run á débi dá ń lọ o. Kò jẹ́ bó ti jẹ́ ẹ ṣeun mo dúpẹ́ o. Orúkọ tèmi ni Ọba Jeremiah Oyèbádé Ọládòṣù Bájígan ti ìlú Ìlàjẹ Òkè ní ìpínlẹ̀ Kájọlà local government. Àṣẹ o. Àṣẹ wà. Ọ̀dà. All right, thank you. Yes. Òòṣà. Igbo! Òòṣà. Igbo! Òòṣà. ẹ̀kọ́ kọfílà ni.
Bígbó! Ẹ sì di láyọ̀ láṣẹ ọlọ́run gbogbo ayé òjá ìwà wálé láyọ̀ lẹ́gbẹ̀ẹ́ bá wa. Ilé òní báyọ̀ agbára ọlọ́run. Àjàyè lájà ilé yìí. Ṣé sà? Ẹ ṣé mo dúpẹ́ o. Morning, sir. Morning. My two I see. My two I see. Ẹ mọ̀ sí dárúkọ ara yín dé igbákejì jagunjagun fún gbogbo ogun ní ìṣeun. Orúkọ mi ni Ọláìwọlá Ṣẹ́gun, twice gbogbo Òkè Ògùn láti ìlú Ẹlẹ́kọ̀ọ́kan. Ẹlẹ́kọ̀ọ́kan wà kẹ́lẹ́ ní ọ̀fẹ́. Ẹ ṣé sẹ́kúṣẹ́. Orúkọ mi ni Ọlálérè Felicia Iron Lady. Láti ìlú Ìgànnà. Orúkọ mi ni Ọlárẹ̀wájú Esther Iron Lady láti Ẹlẹ́kọ̀ọ́kan. Orúkọ mi ni Awólọ́wọ̀ Joseph tí mo jẹ́ coordinator ìwájú wà lápapọ̀. Orílẹ̀-èdè Yorùbá. Orúkọ mi ni Jimoh Gani Agbọ̀rẹ̀ ti gbé Ẹlẹ́kọ̀ọ́kan. Igbó. Orúkọ mi ni Òkèlè Ọlábàmígbé Iron Lady Ẹlẹ́kọ̀ọ́kan. Orúkọ mi ni Ọlálẹ̀ Azeez láti Ìgànnà, Kọ̀mádà Ìgànnà. Koiki Media bringing the work closer to your doorstep. Jalepo. Kọ̀mádà akọ̀wé alága. Orúkọ mi ni Afọlábí Samson láti Jalepo ìwájú wa local government. Tí mo jẹ́ akọ̀wé Sóòlù. Orúkọ mi ni Olékè Kọ̀mẹ́dà ìlú Jalepo láti Ọ̀yọ́ sí ìwájú wa local government. Alága ọba kejì ọba kẹta ṣé wèrè tí wọ́n dúró sí yàrá. Àmọ́ wọ́n sọ fún bá mẹ́ta náà. Ọba ti bẹ tí wèrè tó wájà. Àmọ́ wọ́n ṣe adélé wà ní kábíyèsí. Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí gbogbo àwọn olólùfẹ́ Koiki Media bringing the work closer to your doorstep pẹ̀lú gbogbo àwọn ajìjàngbara pátápátá káàkiri orílẹ̀-èdè olómìnira ti Yorùbá pátápátá. Ìlú Ayétòrò-Òkè náà la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ẹ̀ka Kájọlá local government tí gbogbo àwa àjàngbara ní Òkè Ògùn tí wọ́n fẹ́ ṣe ìpàdé lónìí. Ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ìpàdé ìdí nìyí tí a kọ́ fi dọ́dọ̀ àwọn bàbá wa láti kọ́kọ́ jẹ́ kí wọ́n mọ̀ pé a wà nínú ìlú. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn bàbá wa náà ṣe kíni wọ́n jẹ́ sọ́pọ́tì wa, wọ́n darapọ̀ mọ́ ìrìnàjò Yorùbá Nation. Thank you, God bless you. Yorùbá ṣe ń lọ a máa fi hàn wá ẹ̀ máa bá wa ká lọ.
Ewé náà kọ́ máa dẹ̀wọ̀n kó tó. Iron late. Wọ́n gbé yìí. Ẹ káàdọ̀ kọ́fí. Ini Pak, terima kasih. Cuma sih kan ini. Oh ya. Cuma sih aku beli. Masih aku beli. Ini kurasi aja. Ada maju. Maju pusai. Masih dulu. Maju pusai. Ini kok kurang. Ada lagi. Itu mau pesen ini tadi tu. Kamu sari apa? Oh ya. Wani. Ini jauh. Orang baik apa? Ebro orang. Sekali kerja yang itu. Ya, bawa begini yang aku ni. Apa? Udah. Ini sudah lo. Oh ya, Pak. Koiki Media brings the work closer to your doorstep. Live and direct at Ayetoro. Okay. Ayetoro. Iná la wà báyìí láti wá ìpàdé pẹ̀lú àwọn ọmọ wa. Àsìkò ìmúra mega rally tó dé tán tó ti wọlé tán yìí tó ti dé bá wa yìí láyọ̀ àti àlàáfíà náà ni ṣe.
ẹni tó mọ̀nà. níwájú wa fẹ́ni tó mọ̀nà kankan níwájú dáadáa ajá kan máa gba ọ̀dà ìkálẹ̀ nìkan ló ń bọ̀. nígbà náà lórí àwọn táwọn lọ náà. ọyẹ báwọn èèyàn wá tẹ̀lé wa fẹ́ fún gbogbo nǹkan mẹ́rin tẹ́lẹ̀. àmúná àyọ̀ máa rọra lọ́wọ́ díẹ̀ díẹ̀ tó ra àmúná. Oya. Ó yẹ màá tó wájú màá tó kú. doorstep. àti débi venue tí a ti máa ṣe ìpàdé. wọ́n ti dúró lérí òkè bẹ́ẹ̀. níbẹ̀ yẹn wọ́n dúró tí wọ́n yẹ kò ní ọlọ́run gbọ́. Oya oya yo. Oya oya ojo to ojo. Okay. Mélòó lele. Yo ni granda. La kaga. Aje wà ńbẹ̀ ni. Ojo ba do je nbo. Alojo ni wa na ma ma. Gade. Oje. Ni be se be. Ọwọ́ rẹ̀ wà bára rẹ̀ pa. Hello? Máa gba ọ̀nà ìlàjì yẹn bọ̀ straight. Máa gbà á lọ sí ọ̀nà ìlérò. Bàbá wa ní ibi school kan. Ibi primary school lajì yẹn. Primary school lajì yẹn. Tá máa gbà á bọ̀ straight. Ọ̀nà ìlàjì ní kó má tọ̀bọ̀ o. Onífẹ̀sọ̀ ó ti lọ jáde níbi gọ́jà tó bá sọ́nà ìlàjì àti ìrẹ̀lẹ̀ àjò. Ọ̀yá tó ń padà sí ọ̀nà ìlàjì kó má bọ̀. Ní ìlàjì òkè àbí? Ọ̀nà tó wà lọ́wọ́ òsì yẹn ló máa gbà wá sókè kan. Kódà ìlànà jáde.
Ọyọ ń kálukú pé coordinator kan wọ́n bọ́ sí Coordinator. Jalepo. Commander Jalepo. Commander Jalepo. Commander Jalepo. Aló, Susan. Kílẹ̀ gbẹ̀mí bá. Àwọn ayọ̀ lè ti dà. Ayọ̀ lè. Àwọn ti dìde ìpàdé, à ń kó àwọn ayọ̀ lè lọ bí orò ní. Túláàsì ni. Àdòdò kábíyèsí ni. Èmi mo ní. Wọ́n lè yà ayọ̀ lè. Ọlọ́run ti ṣe lẹ́nu. Ayọ̀ lè jù ká ẹ̀ ókun kọ́. Ayọ̀ lè dì níbẹ̀ yìí. Ọ̀yà ọ̀yà. Àfẹ́ mọ bẹ́ẹ̀ yẹn ayọ̀ lè jù bá ṣe láti. Àwọn òwúrò. Ẹgbẹ́ àjàgùn. Ó ti gbé mọ́ lọ́wọ́. Kò sí wàhálà. Ẹ máa bọ̀ àlọ́dọ̀ àwọn ayọ̀ lè. Àwọn yẹn wá ìhókùn kọ́. Ẹ mo ti sọ pé ká lónà ọ́fíìsì wọn lórí òní. Àdìmọ̀ pé ká lónà. Ní ẹ̀ sọ bẹ́ẹ̀ o. Ẹ a ti sílẹ̀kùnlẹ̀. Nígbà wọn ti á ní oṣù wàhálà. Ẹ lórí ẹ̀ la fi sílẹ̀kùnlẹ̀ tẹ́lẹ̀. Bọ́lẹ́wà tẹ́ ń wò wá. Àwọn ni. Ok. Bàbá ni. Ayọ̀ lè. Mọ́tò lè tó bá dé kárọ̀ wọlé. Wọ́n ti ń ṣètò ẹ̀ mọ́. Coordinator. Bẹ́ẹ̀ àwọn ọ̀fẹ́ wà ní oko àmáwádé ètò wà ní àsáré tó. Ọ̀nà ẹ̀jẹ̀ o, àtàkì àwọn èèyàn gbé mọ́ lọ́wọ́ yìí. Àpárá àrígbé mẹ́jọ ní wa ní ìfipáwà. Kẹ́sà, ẹ̀dá kẹjá wọn náà ọ́fíìsì sà. Kéètì yóò. Èèmọ̀ lọ́wọ́. Wọ́n gbà pédé. Ẹgbẹ́ àwọn tíbù yẹn, ẹgbẹ́ àwọn àga yẹn.
Ayétòrò Òkè. Òjò ló ń bọ̀ níbi tá a wà yìí. Òjò yẹn ti ṣùgbọ́n tí òjò yẹn sì fẹ́. Ẹ káàbọ̀ bàbá wa rasa bàbá mi ẹ kú rìn láti ìlú wo lẹ́yìn tí wá sá. Bàbá wa tí ń wò yìí àwọn wá láti Ọlọ́run Ṣògo local government ní ìlú Ìgbẹ́tì ọmọ Ọlọ́yẹ̀mú ọmọ Ajíbòkè àwọn ẹ̀ ń wò yìí ẹ káàbọ̀. Bàbá ẹ fọ̀rọ̀ ojúlẹ̀ ẹ fọ̀rọ̀ ojúlẹ̀.
Wọ́n bá ń rí ẹgbẹ́ mọ́ wá. Wọ́n yẹ wá dókun yọ. Níbo ni kàmọ́ ọ̀dà bẹ̀? Ẹgbójú ọjọ́ tí mọ́. Ayọ̀ lè dì ní. Aláwọ̀ òrò ni ẹ̀kọ́ jẹ̀ negative òyìn tí ó ṣe yóò ṣe ẹ̀rí pé adó àwáyé tẹ́bá mọ̀ tún mọ àwáyé wọn ò ní jójó ní ọ̀rọ̀ wọn ò ní dé mẹ́rin wọ́n jẹ́ wọ́n tètè lọ bẹ́ẹ̀ ni ọbẹ̀ wọ́n lè jẹ́ sí ẹ̀ráwọ̀ ẹmọ́sàfẹ́ra àrọ́jọ́ ológun àwọn ọjọ́ pàdàjọ́ ọ̀fọ́ mẹ́ àwọn ọjọ́ pàdàjọ́ ọ̀fọ́ àfọ́ mẹ́ wọ́n ti lọ sáré ra ẹ̀ má bínú ní ẹ̀mọ́ bí ń béèrè wọ́n bá ní pọ́ọ̀lù ní pé bò lájọ́ wọ́n béèrè lọ́dọ̀ àbámọ̀ bẹ́ẹ̀ ni a lè gbé láàbí lọ́dọ̀ bàbá ní àpò àbẹ̀tẹ̀lẹ̀ àwọn tí ó ti rí àwọn ti gbé láàbí àwọn tó ti máa bọ̀ tẹ́lẹ̀. Ẹ lè jókòó báyìí ẹ̀ báyìí láti mọ gbé láti fi wájú máa lọ báyìí báyìí lè ṣe ẹ jókòó báyìí ẹ jókòó sẹ́yìn wọn bí alẹ́ náà jókòó bọ́ sí jókòó yẹn ẹ jókòó báyìí náà. Bàbá méjì yẹn kó mẹ́ ẹ wá báyìí. Àwọn bẹ́ẹ̀ sílẹ̀ kìnìún ló máa. Àwọn bẹ́ẹ̀ sílẹ̀ kìnìún ló máa.
Wọ́n fẹ́ kí ní o ṣe lọ́mọ. Àwọn ẹkùn kan padà dá. Ọ̀tọ̀ ṣe lórí pé ṣé ò ní dé. Ìgbé fún ọ̀dọ̀ ọ̀dọ̀ wálé ní ìṣòlá. Ṣé ẹ jẹ́ oró ní? Ní bá sọ mú ogun wọn pé kó sí bọ̀ ní àyè. Ó ti bá àwọn òkú òkú ní wájú. Wọ́n máa na olùdáwà. Lẹ́kọ̀ọ́ káàkiri nínú ìrètí lẹ́kọ̀ọ́ ọmọ ìṣòro lẹ́kọ̀ọ́ káà. Ayé kíkà lẹ́yìn tí Adélékè òní fẹ́ ní wọ́n padà wá tẹ̀kẹ̀ yẹ wá jù. Ẹ padà wá ẹ̀sìn tó mọ̀ bá tẹ̀kẹ̀ wá jù. Àbí ṣé mo fẹ́ ṣe jù? Bàbá Mọ́gà yìí ó ti mọ nǹkan tó fẹ́ ṣe. Bàbá Mọ́gà yìí ló. Wọ́n ti ṣí àwọn wíńdò bíbá yìí.
Alága. Ayé wa ṣe ìgbà fún àwọn kí gbogbo ọ̀dọ́ wọlé wá wọ́n kó jẹ́ sẹ́jọ̀ tó báyìí. Ọ̀yá ọ̀yá wọlé 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 wá. Wọlé wọlé. Ẹ máa bọ̀, ayọ̀ ẹ máa bọ̀ lẹ́nu. Koiki Media bẹ̀rẹ̀ ìwọ́n tó ṣàtì ní ọjọ́ stẹ́t àwọn èèyàn wa tí àwa bá ní Ayétòrò Òkè tí a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe ìpàdé lọ àfẹ́ ṣe ìbúra fún gẹ́gẹ́ bí ọmọ Ìfẹ́lódùn Ìjàngbara tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ ẹgbẹ́ Ìfẹ́lódùn ìdí nìyí tó fi dàbí ká ní bóyá ìrìnàjò ìpàdé yìí ó ń ṣe díẹ̀ ẹ má bínú gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà nínú ilé tẹ́ ń wò wá. Kábíyèsí olúwa ẹ kọ́kọ́ wá bá wa ṣàdúrà fún wọn náà kọ́ńtọ́ bẹ̀rẹ̀ ìdúrà. Àwọn èèyàn wa ní Ayétòrò Òkè àwọn ni à ń wò yìí. Àpọ̀jù báyìí lọ, àwọn ẹ̀rín bínú, ẹ̀ má bínú. Ayé wà lápapọ̀. Ìlú mẹ́ta ni wá, àmọ́ wà ní wà local government. Bẹ́ẹ̀ni ìyá mi àgbàlá ń dáhùn. Ẹ̀yà jíjẹ́ rẹ mọ́ lórí. Ẹ̀yà jẹ́gbẹ̀ mi wọ́n sì arúgbó aṣọ má balẹ̀.
ìbá gbogbo ẹni tó ní tí wọ́n tó tẹ ìwà local government àbí Ìlàjì Òkè láwà yìí. Ìbá gbogbo àwọn tó kọ́kọ́ tẹ̀lé ìdíje o. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho. Ààrẹ o. Sọlá alága ọdẹ Ọlálérè ìbàrẹ̀ o. General Killer ìbàrẹ̀ o. Bàbá wa Professor Banji Akíntóyè ìbàrẹ̀ o. Ìbà kábíyèsí ìlú o. Ìbà kábíyèsí ìlú Ayétòrò. Wọ́n ní bọ́mọdé bá júbà ní atẹ́lẹ̀ ká àgbà júbà ní atẹ́lẹ̀ tí ọjà pátákì lọ́gbọ̀dẹ́lẹ̀ ní ìlú ọjà kọ́lẹ̀ ọlọ́gbọ̀dẹ́lẹ̀ ní ìlú ọjà ní àṣẹ́fẹ́ alábàárí onígbà mẹ́kọ̀ọ́ ọmọ alágbègbè àgbẹ̀dálẹ̀ ọ̀gbọ̀rọ̀ tí wọ́n lè rí alágbé owó ọ̀gbọ́n sí ìtùmọ́yọ̀ gbàgbà tí gbọmọ ẹ̀rọ àṣẹ́fẹ́ adájọ́ ló mú wọn ìgbà ọgbọ́dọ̀ mú ènìyàn gbogbo wọn abáwíyà yìí lónìí kó ṣe ẹ̀kọ́ ṣẹlẹ̀ ọmọdé bá mọ̀ ṣe àníkọ́ṣẹ́ bàgbà bá mọ̀ ṣe àníkọ́ṣẹ́ kọ́ṣẹ́kọ́ṣẹ́ báyìí tì lápọ̀ṣẹ́ torí mátímọ́tí báyìí ni wà gbogbo máríò gbogbo wọn abáwí lónìí mátímátí ni kó máa hùn mátímátí ni kó máa hùn ìbá àwọn abọ́rẹ̀ àdúgbò ayé o ṣiṣẹ́ ilẹ̀ ní àwásí àdúrà lẹ́ni ká ṣe àdúrà tàwa fẹ́ ṣe yàn Ọlọ́run yóò gbà dásẹ̀ wọ wa ayé Ìlàjì Òkè àtayé tó àti wẹ́rẹ́ bá dásẹ̀ ìwà ló bá kọjá sí dáadáa fún wa lérí ọ̀rọ̀ Yorùbá nation tí bàbá wa Adéníyì Adéyẹmọ Ìgbòho tí wọ́n rẹ́ wọn wáyé pé ká wá yọjú sí wọn lónìí gbogbo ohun tá a bá ṣe yín àyín kọ́mọ̀ òun wà o kámọ́ ṣìṣe o kámọ́ ṣìṣe o torí pé ẹnìkan ebó mi sọ̀tá ẹnìkan ebó mi sọ̀tẹ̀ gbogbo àwọn ọ̀tá wa tí wọ́n bá ń bá wa sọ̀tá tí wọ́n bá ń bá wa sọ̀tẹ̀ tí wọ́n sì ń fomi kẹra omi ara wọn mọ̀ dàbò ẹ̀jẹ̀ ara wọn mọ̀ dàbò torí pé wọ́n ní ìwẹ̀kú ní ìwẹ̀kú ìwẹ̀dà ní ìwẹ̀dà adífá fọ́sọ̀tọ̀ lọ́jọ́ tí wọ́n pè wọ̀ lótú ìgbé ajé wọ́n pín fún olúbìnrin òkú wọ́n pín fún olóràdà tí wọ́n pín fún alágbègbè ìrìn wọ́n pín fún oníkọpá ilẹ̀ ni wọ́n pín fún ọba lọ́yọ̀ọ́ ìṣekúṣe wọ́n pín fún sọ̀dàrà gbọ́n ni wọ́n pín fún ọ̀fìnlà ọ̀sọ̀tọ̀ gba adé tí wọ́n fi fún olúbìnrin ó fi lé gbogbo àwọn ọmọ Yorùbá lẹ́nu ó ní ó fi lé wa lérí olórí wádìí ọ̀la orí wádìí àpèṣì ọ̀sọ̀tọ̀ gbọ́ ogun náà fún ọlọ́ràdà ó fi lé gbogbo àwọn ọmọ Yorùbá tá a dúró tọkẹtọkẹ tá a dúró di Sunday Adéníyì Adéyẹmọ ó fi lé wa lọ́wọ́ ní gbogbo ohun tá a bá túkọ́ ọmọ ọgbà tútù ohun abájọ ọmọ ọgbà tútù ọ̀sọ̀tọ̀ gba àṣẹ tí wọ́n fi fún alájẹtù ó fi lé àwọn ọmọ Yorùbá nation tá a dúró tọkẹtọkẹ tá a dúró ti Ìgbòho tọkẹtọkẹ ó fi lé wa lẹ́nu ó ní gbogbo ohun tá a bá wí báyìí ní tèpè tàṣẹ kọ́mọ níbẹ̀ kọ́mọ ọ̀sọ̀tọ̀ gbalẹ̀ náà fi fún ọba lọ́yọ̀ọ́ ó fi lé àwọn ọmọ Oòduà nation lọ́wọ́ ó fi lé wa lẹ́sẹ̀ ó ní gbogbo ilẹ̀ tá a bá tẹ̀ báyìí kílẹ̀ ọmọ agbérí fún wa ní òun ká mọ̀ sí tójú ilẹ̀ mọ́lẹ̀ ọ̀sọ̀tọ̀ gba ìrìn tí wọ́n fi fún oníkọpa ó fi lé àwọn ọmọ Oòduà lẹ́sẹ̀ ó ní gbogbo ibi tá a bá rìn dé báyìí ká mọ̀ sí kò ń lórí ire kó lórí ọ̀sọ̀tọ̀ gba igba omi tí wọ́n fi fún Ọ̀rúnmìlà ó ní gbogbo èèyàn ọmọ Oòduà nation tẹ́gbó tọkàntọkà ní délé Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ó lè ti lòun kí ìjọ tó omi lónìí ẹni ké ebó mi sọ̀tẹ̀ ẹni ké ebó mi sọ̀tẹ̀ gbogbo ẹni tí máa ń bá wa sọ̀tá tí máa ń bá wa sọ̀tẹ̀ omi ara wọn mọ da burúkú wọn àti ara wọn mọ da burúkú wọn ọ̀rọ̀ wa ni kò ṣekú pa wọn ọ̀rọ̀ wa ni kò ṣekú pa wọn ọ̀dàrà gba ìṣekúṣe lọ́wọ́ àníkíyàtọ̀ tó gba ìṣekúṣe lọ́wọ́ ìṣọ̀dàrà ìṣọ̀dàrà níkàníkàní má sì gbà ìṣekúṣe lọ́wọ́ òun pé lọ́wọ́ òun ti sọmọdé ilé òun aṣọkùnrin òun aṣọbìnrin òun aṣẹni àmọ̀ òun aṣẹni tá a mọ̀ aṣolówó aṣọlọ́rọ̀ èso èso wọ́n ṣe bí ọmọ lọ sí àwọn olówó tí wọ́n ní owó tòótọ́ nínú Nàìjíríà tí wọ́n wá mọ́ wá fi ọ̀rọ̀ Yorùbá nation tí wọ́n mọ́ wá darapọ̀ mọ́ wá ṣe lọ sàwọn ọlọ́lá tí wọ́n ní owó tòótọ́ tí wọ́n wá darapọ̀ mọ́ Yorùbá nation wọ́n mọ́ wá sí wá lọ́lá torí pé ilé tọ̀nà báyìí náà fi ìdíwé orí gbogbo àgbàlá náà fi ìdíwé orí jù
àpèjì báyìí là ń kókó jò owó ẹyọ ọjọ́ tó ní bá tún ọjọ́ rẹ̀ nípò gbogbo ẹ̀ báwa tá a dúró ní àyíká dúró ti sẹ́ńdí àdé ní ọmọ rẹ̀. ó sà ó sà. ìlú ẹ̀ ní kó ọmọ ọkọ̀ sí i. àwọn oníbà ti sí o. àwọn oníbà ti sí o. àwọn olórí ìjọba wọn. àwọn olè máa wọ́n lórí. gẹ́gẹ́ bí ọgbẹ́ adágbọ́dọ̀ ọkùnrin tó gbọdọ̀ dúró nìyí látà yóò sùn mọ́lẹ̀ lómi lébẹ̀rẹ̀ òun láṣẹ ọmọ ògún ní oṣù wámọ̀ sí wa lẹ́nu àwọn ọ̀tá ojú ayé ìyàdá àwọn ọ̀tá wa ní gbogbo ẹran wọn nílẹ̀ ọ̀pọ̀ àwọn bó ṣe pẹ̀kù ọ̀pọ̀ àwọn bó ṣe padà ọ̀pọ̀ àwọn bó ṣe pẹ̀kù ìkóyò bẹ́ẹ̀ ni wúrẹ́ kí bẹ́ẹ̀ làbùjẹ́ kí mọ̀ọ́lù tó jẹ́ bàbá wọn bẹ́ẹ̀ ni lòwúrẹ́ kí èyí mo wí lónìí o káàárọ̀ ọmọ ògún o. Ọ̀dà ṣe nínú bá ṣe ló wá ní pépé. Àbọ̀ mi rí o. Àbọ̀ rẹ̀. Ẹ kò lọ́wọ́ ní ti jẹ́. Ibu tidak ada ibu. Abori. Sama ibu tidak pintu. Wọ́n ní tiná ìbẹ́pẹ́ fẹ́ pọ́n ìbẹ́pẹ́ tẹ́lẹ̀ bá fẹ́mi sọ tiná ní kíra gbogbo ẹni wọ́n bá ní wọ́n dàdé ìgbà nísẹ̀ kí ní wọ́n máa jẹ́ra ní gbogbo ẹni wọ́n bá ní wọ́n dàdé Olúwa wa Sunday Igboho kí ní wọ́n kí wọ́n máa rùn káàkiri àgbáńláyé kí wọ́n máa tẹ́ káàkiri àgbáńláyé ẹ̀ máa dájẹ́. Ẹ máa dàbí ní ìkọjẹ́ máa dà para yín orúkọ yín èmi ìdàmú ọmọ mo kéré ọlá. Èmi ọ̀pọ̀ ayé ọláyẹmí lọmọ ọlágbẹ́jọ ọdúnlétọ̀ wà sábà mo bá dalẹ̀ Sunday Igboho kó mo ṣe bá ẹgbẹ́ tàbí mo dalẹ̀ ọmọ ẹgbẹ́. Tí mo dalẹ̀ ọmọ ẹgbẹ́ Sunday Igboho. Tí mo dalẹ̀ Sunday ọmọ ẹgbẹ́ Sunday Igboho. Tí mo dalẹ̀ ọmọ ẹgbẹ́ Sunday Igboho. Tàbójú ogun yá. Tàbójú ogun yá. Mọ̀ráyè. Mọ̀ráyè. Mo ní ìráyè. Mo ní ìráyè. Àìrójú. Àìrójú. Àìráyè. Àìráyè. Ọmọ abá mi. Ọmọ abá ìṣúra yìí. Tàbí mo bá ń ṣàgbèrè ìgbà àwọn Fúlàní.
tàbí mo ń jà lórí ọmọ fúlàní. agbódegbà àwọn fúlàní fáwọn ọmọ Oòduà níṣẹ́. fọ́mọ ọmọ Oòduà níṣẹ́. bá a ti tẹ̀bọ̀ yìí lẹ̀. bá a ti tẹ́ ìbọn yìí sílẹ̀. bẹ́ẹ̀ ni kò mọ̀ tẹ̀mí lẹ̀. bẹ́ẹ̀ ni kò mọ̀ tẹ̀mí lẹ̀. ọjọ́ ní sápó wíwé oṣooṣù ní kìí gbígbé ọ̀rọ̀ ọ̀nà ìlàtọ̀ báwo ti kó fi tẹ́nu ẹ̀ tẹ́mi ìdáná ọmọ mú kílọ̀ láti mọ́ bá dáadáa ọmọ Sunday Igboho. tẹ́mi tàbí kẹ́mọ̀ ìbílọ́lá tí wọ́n bá dáadáa Sunday Igboho. tàbí mo ṣàgbére gbà wọn Fúlàní. fáwọn Oòduà níṣẹ́. tàbí ojú ogun yá. mọ̀ráyè. àìrójú. àìráyè. kọ́mọbáni. ẹni máa yọ ẹ̀ṣẹ̀ fún fàrẹ́ lọ́kẹ̀kẹ́ mọ̀ọ́kẹ́. ọdọọdún ní sápó wíwé oṣooṣù ní kìí gbígbọ́ ọ̀kan ìlàtọ̀ báwo ti kó fi tẹ́nu ẹ̀ tó bá fún ìjà lọ́kọ́ mo pé ọ̀dà mo bá wà náà ní ìjà rẹ̀ Sunday Igboho. tàbí mo ń ṣàgbére gbà wọn Fúlàní. tàbí mo ń rí èyí pé káwọn Oòduà ní ìṣòro ilẹ̀. láti tẹ̀bọ̀ yílẹ̀. bẹ́ẹ̀ ni kí wọ́n tẹ̀mí lẹ̀. ọdọọdún ní sápó wíwé oṣooṣù ní kìí gbígbọ́ ọ̀kan ìlàtọ̀ báwo ti kó fi tẹ́nu ẹ̀ tó bá fún ìjà lọ́kọ́ mo pé ọ̀dà bá ń jà Sunday Igboho.